ìṣẹ̀lẹ̀ tálẹ́ òní ìṣẹ̀lẹ̀ tó rán ọmọ SS1 tó ń fẹ́ rán lọ sí ẹ̀wọ̀n gbére. Kí ló fà á? Báwo ni Esther ọmọ SS1 báwo ló ṣe pa bàbá 47 years tó jẹ́ bàbá aláwo? Alẹ́ òní gbangba ọ̀dẹ̀kùn kedere òbẹ̀wò akẹ́kọ̀ọ́ ẹ wàá wò wípé ilé ayé tá a wà yìí ní tó gbẹgẹ́ ni ní tá à ń wí. Yorùbá ń pòwe kan wọn kí bí wọ́n bá ń sọ fún aláboyún pé kó sinmi ẹ̀dọ̀ kó sinmi ẹ̀dọ̀ kó sinmi ẹ̀dọ̀, kì í ṣe torí àwọn tí wọ́n ń bá aláboyún wí, kì í ṣe torí àwọn tí wọ́n ń kọ́ṣọ̀n rẹ̀, ní tí wọ́n fi ń bá wí ni pé kó má bàa bí òkú ọmọ ni. Sinmi ẹ̀dọ̀ aláboyún kó má bàa bí òkú ọmọ ni. Bára ilé ẹni bá sì ń jẹ kòkòrò wọn bí bá bá wí nígbà inú bá ru bá dé tọ àwa náà bẹ̀rẹ̀ sí ń dà láàmú. Mo róye wípé àwọn ọmọ SS3 SS1 ni challenge sí ló máa ń sòwòdé sí. Kí lọ̀nà àbáyọ? Kí n tá a lè ṣe? Ibi táwọn ọlọ́lẹ́ òní tí mò ń ké tata pé ẹ ké sí àwọn ọmọ yín obìnrin tí wọ́n ń lọ sílé ìwé SS1 JSS3 SS1 kí ló ń kọ́ mà tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé ọmọ tẹ́ ẹ ń rè bọ̀ láti kékeré pípé níṣẹ́ tó bá ti ń gbẹ̀rún lépo tí ń wọ bí senior class wọ́n wá bẹ̀rẹ̀ ìwàkuwà. Mo ti rí irú ẹ̀ tó pọ̀. Ìpele yìí àwọn ọmọ yìí ẹ mọ sí tí wọ́n dáhùn ẹ jẹ́ kó yé wọn wípé oko ìparun ni wọ́n ń tọ̀. Àwọn ọmọ tí wọ́n ń lóyún léèwé bíi JSS3 SS1 ìpele yẹn ló máa ń difficult fún wọn láti cross. Ó máa ń difficult. Ọmọ tó ti ń lọ sí ilé ìwé láti bí ọdún 9 ó wá kọ ọdún 2 kó jáde secondary ó wá bẹ̀rẹ̀ ìrìnkúrìn. Ọlọ́run ò ní ṣe ìrìn àjò àbí ọmọ Israeli tó ń rìnrìn àjò 40 days 40 nights wọ́n sì wo ibi tó ń lọ tó ń parun. Wọ́n ti dé 40 years 40 days 40 nights wọ́n sì ń wo ibi ilẹ̀ ìlérí tá à ń lọ rè wọ́n sì parun síbẹ̀. Ìpele tó jẹ́ pé tó nílò àdúrà, ìpele tó nílò kí ọmọ tó bá fẹ́ gbọ́ kò sí létí. Lálẹ́ òní ọmọbìnrin kan bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Esther Dòsùnmú ọmọ 21 years. Ọmọ bíbí ìlú kan tí wọ́n ń pè ní Èrúwà ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ìyànà Baálẹ̀ l'Èrúwà. Ọmọ yìí nígbà tó wà lọ́mọ 15 years ó wà ní SS1 ló bẹ̀rẹ̀ sí ní sátẹ̀lé ọkùnrin káàkiri. Ìyá wí bàbá ń sọ, ìyá ń pariwo bàbá ń pariwo àwọn mọ̀lẹ́bí ń pariwo pé oko ìparun rèé. KG1 KG2 nursery 1 nursery 2 kìíní kan ibi táwọn tó tẹ̀ jẹ́ àwọn academics àbí kí wọ́n pè ọ́ nítorí ẹ̀sọ́ léèwé dà sí i. Bí ẹ bá ṣọ́ra ọmọ oṣù 6 àwọn pè é bá gbé ìbọn ní school. KG1 KG2 primary kìíní kan pre-nursery pre-nursery kìíní kan ń bò bá ṣe gbòòrùn tán ó sì máa bẹ̀rẹ̀ láti primary 1 primary 2 primary 3 primary 5 ó wà kú òun bẹ́ẹ̀ ó wà wọ JSS1 JSS2 JSS3 SS1 ó wà kú pínpín ní ọdún 2-3 kẹ́ parí ní secondary school. Èṣù ń wá dé yóò wá talé wọn lórí. Mo ti rí orú experience bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n lára àwọn tá a rí àwọn kan wà tí a cancel tọ́lọ́run sì jẹ́ kí wọ́n gbọ́. Elédùà kò ní da ìrìn àjò yín rú. Ẹ̀yin ògo wẹrẹ tẹ láǹfààní àti mọ̀ gbọ́ wa tẹ wà léèwé tó fẹ́ ṣe bákan bàkan tó fẹ́ lọ tíkọ́tíkọ́ Elédùà ó tọ́ yín sọ́nà. Àwọn òbí yín owó wọn ò ní wọgbólé yín lórí. Iṣẹ́ yín yóò tó yín jẹ lágbè àṣẹ Èdùmàrè. Ẹni tó wá ṣe ọ̀rẹ́ burúkú tó ṣì yín lọ́nà ọ̀rẹ́ burúkú tí ó ṣì yín lọ́nà tó dà ìrìn àjò ayé yín rú. Nígbà yẹn wà JSS3 SS1 tó kọ ọdún 2 kó parí tó bẹ̀rẹ̀ sí ṣe wánawánà. Ọ̀rẹ́ burúkú tó ṣì yín lọ́nà Elédùà yóò bá wa fi ọwọ́ tọ́ wọn lọ́kàn. Torí pé kíní ìwà tó ń wí kì í ṣe àwọn ọmọ yìí nìkan náà àwọn àìmọye àwọn tí pé àwọn ẹ̀gbọ́n àdúgbò àwọn tán láwọn yahoo àwọn yahoo ọmọ ọlọ́mọ ni wọ́n ń tẹ̀lé káàkiri wọ́n sì ń ba ayé wọn jẹ́ ni àwọn ọmọ yìí ò sì mọ̀ bẹ́ẹ̀ bá ń sọ fún wọn wọ́n mọ̀ yọrí fún àwọn ọmọ yọrí fún àní. Esther ó wà ní SS1 ló gbóyún. Ńgbà ó lóyún
ó sì manage ó ń tiraka díẹ̀díẹ̀ ó sì ń tẹ̀síwájú ṣùgbọ́n gbà ó di pé kinní bẹ̀rẹ̀ sí ní di ilé ìwé tó ti ń lọ láti ilẹ̀ pẹ́nẹ́ṣẹ́ láti kékeré bí kàríà ṣe parí bẹ̀ nù bí ọlọ́kadà kan àbí kinní kan ló di oníṣìnkù àwọn òbí sì ń pariwo ìyá ń pariwo bàbá ń pariwo tọ̀ ẹ wo end result obìmọ kìíní obìmọ kejì kì í sáré mu ní kankan obìmọ ìkíní obìmọ ìkejì àmúgbò obìmọ ìkejì ẹni ò bá tọ̀ náà tàná ò bá tò ní gbogbo rẹ̀ ó ṣàdójúrú gbèsè tẹ́lọ̀ ìyá pọ̀ jíjẹ mímu ò sí nígbò tí lóyún alẹ́ kínní ni wọ́n ti lọ wà gúnlẹ̀ sọ́dọ̀ arúgbó kan tó ní girama ibẹ̀ ní ń gbé ibẹ̀ ni ẹni tó fún lóyún ọlọ́kadà tó fún lóyún ibẹ̀ ló ti lọ ṣe ọkọ̀ fún lọ́dọ̀ girama rẹ̀. Can you imagine? Can you imagine? Bẹ́ẹ̀ bá ń bá àwọn ọmọ adé pé ẹni tó jẹ́ primary assignment ẹ fèsì ẹ̀ wọ́n máa rò wípé bóyá ẹ fẹ́ràn wọn ni. Ibẹ̀ ló wà ọmọ òun fẹsẹ̀ lélẹ̀ arákùnrin òun tó di oyún ẹlẹ́ẹ̀kejì sí ń kùn ó bímọ ẹlẹ́ẹ̀kejì nígbà ìyá pọ̀ ọmọ tó ti wà ní ilé ìwé tó wà ní senior class tó wà ní SS1 ọ̀dọ̀ ọmọ tí lọ ń kiri nylon yóò di ọmọ sẹ́yìn yóò wọ́n kiri nylon káàkiri nígbà ìyá pọ̀ tí gbogbo rẹ̀ ọmọ yìí òun náà jọ ń pẹ́ kì í ṣọmọ tí ń gbọ́ràn sáwọn òbí lẹ́nu wéré ló bá ní àbúrò ya àbáwọn àbúrò máa ń ka ní kinní kankan lọ ní kó mọ ọbọ lẹ́kọ̀ọ́ ló bá di gbádẹ́gbò ó di Mùṣín lẹ́kọ̀ọ́ nígbà òde Mùṣín lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí lọ sọmọ ọmọlẹ́yìn ọlọ́kà ní tàmàlà àtà búrẹ́dì tàrẹ́sì ẹ̀dá kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀dá kọ́gbọ́n ẹ pé àwọn ọmọ yín ẹ pé kí wọ́n wá gbọ́ pàápàá àwọn ọmọ tí wọ́n fẹ́ ya olórí kúkún ẹ bá ń sọ fún wọn wọ́n ta gangan báyìí ni ọmọ kékeré kó máa pa irọ́ oríṣiríṣi ẹ jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ lára Esther Dosùnmú ẹ gbọ́n tó ń fúnra rẹ̀ sọ ńgbà bá débẹ̀ ó di gbádàgbà ó bẹ̀ sí lọ sọmọ ẹlẹ́yìn ọlọ́kà à ń ta àmàlà à ń ta ìrẹsì ní Mùṣín àdúgbò kan bẹ tán ń pè ní àmú ní Mùṣín ibẹ̀ ni Esther ọlọ́mọ méjì ó sá kúrò ní Èrúwà ó gba Mùṣín lọ wọ́n á bè lọ́wọ́ rẹ̀ pé nígbà òkú ò lérúwà wàhálà ti dé ó ti dé ṣé àjọmọ ìwà àtọkọ rẹ tó bímọ fún pé ó lé ẹnìkan ọmọ ó lóun sá kúrò lé ni tóun fi gba Mùṣín lọ ó bẹ̀rẹ̀ sí ní ṣe ta ọkà ṣe gbogbo rẹ̀ òun kọ́ṣẹ́ nylon kìíní kankan ibi tí ọmọdébìnrin yìí wà títí ń bá wọn ṣe ọmọlẹ́yìn ọlọ́kà ló ti ta ọmọ dírẹ́fà kan àwọn dírẹ́fà kí ni wọ́n ń pè àwọn ṣe dáhùn fún àbí móòlù ẹ̀ lẹ́kọ̀ọ́ ni Mùṣín ń bẹ̀ àwọn Faragon àbí kí ni wọ́n ń pè wọ́n ẹgbọ́n wa Káyọ̀dé Akíndínà ó kọjọra wọn ni o ló tà má òní Faragon yíyún dírẹ́fà nígbà àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de wá rí i pé òun lọ yẹ̀ wò bóyá ọkọ adé orí òun lòún ṣe pàdé yìí adé orí òun lòún ti rí ọkọ òun lòún ti rí ọmọ 21 years ó ti ń bímọ láti age 15-16 ó fi ilé ìwé lẹ̀ ó fi ọwọ́ ara rẹ̀ ó fi da ìrìn àjò ayé ara rẹ̀ rú nígbà òtàmọ́yùn ló bá pé ọ̀rọ̀ tí ó wà láàrin òun àti onímọ́tò lòun mú lọ sọ́dọ̀ alàgbà kan tó kọ rẹ̀ ń jẹ́ Sulaiman Òkèlẹ́yẹ ọmọ bíbí ìlú Ìbògún bẹ ní pápá ẹ̀dìbábẹ̀ wọlé ifọ̀ náà dábẹ̀ Ìbògún ọ̀rẹ́ mi Yẹ́lò Sọfíọ́tà oríd Yẹ́lò ló jẹ́ kí n mọ̀ pé
Ìbògùn pápá wọbẹ̀ Ifọ̀ wọbẹ̀ kódà Ìbògùn fẹ́ẹ̀ tó 2 sí 3 ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń gbọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ yìí yóò fẹ̀nà rẹ̀ sọ bíi tí Ìbògùn bíi tọkọ rẹ̀ jẹ́ yún Lukman Òkèlẹ́yẹ ọmọ 47 years babaláwo ni yóò ṣe. Kí ló wá débẹ̀ gba ń fẹ́ òun lọ yẹ iṣẹ́ wò ni òun fẹ́ òun bí ọkọ tó ń pàdé bí ọkọ tó ń jọ jẹ kalẹ̀ táwọn jọ ṣe. Nígbà tó ń wò sí bẹ̀ bàbá sọ̀rọ̀ tọ́lọ́run fi gbà á lẹ́nu bóyá òótọ́ bóyá irọ́ èmi ò máa lókè babaláwo dá ifá ó babaláwo sọ fún òun wípé ẹni yìí ṣọkọ ẹ o bàbá ní àyàn ọkọ látọ̀run bàbá ní pé ọkọ kan ń bẹ tó fẹ́ láyé tó jèrè látọ̀run òun babaláwo yìí ni. jàǹbá tà fún jàǹbára ká ní pé ọkọ gangan tó fẹ́ tọkàn rẹ̀ ó balẹ̀ onímọ́tò tó wáyé iṣẹ́ rẹ̀ wò yìí òun kọ́ lọkọ tọ́lọ́ ń yàn mọ́ ọkọ tọ́lọ́ ń yàn mọ́ òun gangan ni. Esther ó bá bẹ̀rẹ̀ sí ní lọ mú aṣọ ní méjì fúnra rẹ̀ ló ṣe introduction fúnra rẹ̀ ló ṣe engagement fúnra rẹ̀ ló ṣe registry fúnra rẹ̀ ló bọ́ sí registry fúnra rẹ̀ ló lọ church fúnra rẹ̀ ló ṣe gbogbo ẹ̀ ló bá dìyàwó babaláwo. Ẹ mà bí nǹkan fá bá dé bí ká bí adìyẹ bá dé bí ẹran bí kinní kankan àwọn ṣe kò kárí. ń bò wọlé babaláwo tó wọlé alàgbà Sulaiman Òkèlẹ́yẹ tán ní gbogbo wàhálà bá tún dé tó di pé èní gbà ọ̀la gbogbo rẹ̀ àlùpà mọ́kù sọmọ tí ò gbọ́ràn wọ́n ní kí aláìsàn wọ́n ní kó ṣe tó ó ní èwo ní gan èwo ní kó mọ ṣe tó ń gbogbo ìgbà tó mélòó náà ní kó ṣe tó aláàárẹ̀ tí ń bẹ lórí ìró wọ́n ní ọ̀gbẹ́ni sọ pé tó ẹfílẹ̀ jáde èwo ní gbogbo ìgbà kí mọ ṣe tó mélòó ló ti ṣe o. Ọdún ìṣẹ̀ṣẹ̀ tó kọjá yìí òun náà ni Esther àti ọkọ rẹ̀ Sulaiman Òkèlẹ́yẹ ni wọ́n lọ sí Ìbògùn pé káwọn lọ ṣe ọdún à ń lọ kábọ̀ bọ́ṣẹ̀dára àbògùn nù ọkọ lòun ò lè kó mọ́ ìyàwó náà ní àwọn ti dé ibi tó wọn ó gbé wọn tó kọ àwọn ti délé náà bọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbégbà ọ̀hún kí ló wá ṣẹlẹ̀ ẹ̀yà ọmọ Nàìjíríà burúkú ń bẹ ilé ayé ìkàlàwà èèyàn ayé tó fún un. Ṣé o lọ sí skul bó lọ lọ? Baptist school ilé ni mo ti lọ sí skul tí mo lọ sí. Mi ò gbọ́. Ilé ni mo ti lọ sí skul. Ilé ibo? Èrúwà. Èrúwà. Ìwé mélòó ló kà? Mo ka premises mo dẹ̀ ka SS1. SS1 ni mo dé tí mo ti lọ sí tí mo ti lóyún first born. SS1 ló wà tó fi lóyún? First born. Tó fi lóyún first born àbí? Tó tí o fi bí ọmọ kìíní ọmọ kejì fún ẹni yẹn tó fi ẹni yẹn sílẹ̀ tó lọ sí Mùṣín l'Ékòó tó lọ ṣiṣẹ́ níbi tó ń ta oúnjẹ ibẹ̀ ló ti pàdé ọkọ ẹ̀ tí ó di olóògbé lónìí báyìí kí ló kọ ọkọ ẹ̀ yẹn? Sọ̀rọ̀ sókè. Sulaiman kí ni? Òkèlẹ́yẹ. Sulaiman Òkèlẹ́yẹ ọmọ ìlú wo ni? Ìbàdàn. Apá bo ń bàdàn? Ọmọ agboolé òdí àpò Ìbàdàn ni. O mọ̀ ṣáà pé Ìbàdàn ṣá bọ̀ Èrúwà ló ń gbé kí ló wá ṣe ní Mùṣín báwo lè pàdé ní Mùṣín? Ibi tí bó ṣe ṣẹlẹ̀ nílé ní Mùṣín ibi tèmi ti ń ta oúnjẹ ibẹ̀ ni mo ti rí èèyàn kan tí mò ń déètì níbẹ̀ so mo á fẹ́ lọ wo ẹni yẹn lọ́dọ̀ wọn pé bóyá ó dà bí kò dà so ẹni tó kú yẹn wá sọ fún mi pé kò dà pé kí n máa fẹ́ pé kò yẹn pé ẹni ò ṣe èèyàn tí mo lè fẹ́ so mo tẹ́bí mi àti wọn. Mùṣín ló wà ń gbà yẹn àbí? wọ́n ṣì wà ní Mùṣín ní Ládìpọ̀ ibẹ̀ ni tìgbà tí wọ́n lọ yẹn ni ẹni yẹn ò tán sọ pé kò dà
mo ṣe fẹ̀ ní ẹ̀lẹ̀ tí èmi àti wọn ṣe ń fẹ́ra bá ṣe ń jọ ń fẹ́ra nìyẹn tí mo fi tàbí débí báyìí. So olóògbé yìí Mushin ló wà tẹ́lẹ̀ tó ti ń ṣiṣẹ́ àbí? Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ padà dé Èrúwà padà? No, àti lọ sí oṣù yìí láti sọ pé èmi àti wọn jọ fẹ́ lọ sí Èrúwà tí nǹkan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Bó ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀? Ní Now kí àdírẹ́sì má pọ̀ jù lẹ́tà so yẹ ẹ́ sìn kàṣà nígbà pé ṣá alàgbà tí olóògbé yìí Mushin rẹ ti pàdé bẹ́ẹ̀ni. ó dẹ̀ sọ pé ìgbà tó lọ yẹ nǹkan wò pé ẹni tó ń fẹ́ ṣé kó fẹ́ àbí kó mọ́ fẹ́ ló ní pé kò sọ̀rọ̀ ń bẹ̀ lẹ́bi tó ń fẹ́ ra yín Bẹ́ẹ̀ni. tọ̀ ẹjọ́ ń gbé ní Mushin ni Bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí ọkọ àti àyàwó olóògbé yìí náà ti bí ọmọ méjì rí àbí nígbà tí a wá kúrò ní Mushin bóò lẹ ṣe dé Bògùn nígbà tí ẹ dé Bògùn kí ló wá ṣẹlẹ̀? Ìgbà ṣẹ̀ṣẹ̀ yẹn la dé sí Mushin tí èmi àti wọn tún fi pọ̀ sínú ìgbà tí ìgbà ṣẹ̀ṣẹ̀ lẹ dé sí Bògùn lẹ dé sí Bògùn àbí? ìgbà ṣẹ̀ṣẹ̀ yẹn la dé sí ìgbà tí ṣe yẹn tọ́wọ́ sì ṣẹ̀ṣẹ̀ àbí? la dé ọdún wo náà ṣe ń gbà ọdún Ifá àbí? lẹ dé síbo? ìṣẹ̀lẹ̀ bíbá Ìbògùn àbí? ok kí ló wá ṣẹlẹ̀ nígbà tí ẹ dé Bògùn? ọjọ́ sátọ̀dé tí wọ́n lọ sí pátì ọjọ́ sátọ̀dé wọ́n lọ sí pátì Saturday January tó kọjá yìí àbí? ṣe ilé yìí ilé tí iṣu yẹn fi ṣẹlẹ̀ ní àárọ̀ Sunday ok ọjọ́ sátọ̀dé wọ́n lọ sí wàásù wọ́n lọ sí pátì ní wàásù ìgbà tó ń fi máa dé wọ́n ti yó tó bá dẹ̀ tí wọ́n tí ó bá ìlú náà tí wọ́n máa ní iṣu la máa ń jà àti mo lè rí wọn pé wọ́n ti yó gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo èkó tó ń ṣẹ́ mi dá wọn lóhùn ìgbà tó wá di òru tí everybody ti sùn tí wọ́n rí pé àwọn èèyàn ti sùn wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà yẹn pé mi ní sùn pé mi àti wọn àjọ ní sùn mo ní àkílóye tí mi ṣe ní sùn wọ́n ṣáà ní àní sùn wọ́n wá yọ àdá àti irin kan báyìí pé àdá yẹn wọ́n máa fi ṣá mi a dẹ̀ ti tilẹ̀kùn lẹ́yìn mo ṣáà wá ọgbọ́n bí mo ṣe ṣí ilẹ̀kùn yẹn tí mo fi rí ibi sá jáde bí mo ṣe ń sálọ yẹn náà wọ́n ń tẹ̀lé mi àjọ ń léra wa lọ ni ọ̀dọ̀ bàbá onílé tó wà ní àràǹdì ọ̀dọ̀ wa ibẹ̀ ni èmi sá pamọ́ sí tí ẹni ẹ ṣábà mi bẹ̀ wọ́n nǹkan bíi 4 látó sùn ẹni ẹ ṣábà mi bẹ̀ wọ́n ó ṣe ìgbà tí wọ́n rọ̀ ni mo ṣe jáde nínú ilé ẹni tí mo sá pamọ́ sí ìgbà tílẹ̀ wa mú ní ọjọ́ Sunday yẹn mo rò pé àwọn náà lọ jí mi lọ́jọ́ Sunday mi tètè jí kò sẹ́ni bọ̀ tó tètè jí nínú àwọn náà lọ jí mi èmi wá dìde bọ́n ṣe jí mi yẹn mo wá lọ mú aṣọ nínú báàgì mi pé tí bá ti wẹ̀ máa ṣeré jáde pé tí bá fi máa dé inú wọn àti rọ̀ wọ́n bá ní mi ní jáde wọ́n fi ẹsẹ̀ blọ́ọ̀kù ojú ọ̀nà mo gbé ẹsẹ̀ wọn kúrò níbẹ̀ wọ́n ti before kan tó jẹ́ mi wọ́n ti fi ọ̀bẹ sí ẹ̀gbẹ́ ibi ṣòkòtò wọn bí báyìí wọ́n ti daṣọ bò èmi ṣáà gbé ẹsẹ̀ wọn kúrò ní ojú ọ̀nà mo rí ibi jáde ibi tán ti ń ná mi tán ti ń fún mi lẹ́sẹ̀ẹ́ torí tèmi àti wọn bá ti ń jà ànàkì náà máa ń náyàn wọn náà bí tán ti máa rí máa àwọn ànàkì tó máa ìṣiṣẹ́ ló máa ń fún mi tèmi àti wọn bá ń jà. ẹ̀mí ò lè ń gbénu lé yẹn. èmi àtàwọn ọmọ. àwọn ọmọ bàbá yẹn méjèèjì. bẹ́ẹ̀ni àwọn mẹ́rin là ń gbé. ibẹ̀ náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ṣègùn àbí. bẹ́ẹ̀ni. ok. so tèmi àti wọn bá ti ń jà bá ànàkì mo ṣáà gbogbo wọn ṣe ń nà mí tán torí tèmi àti wọn bá ń jà ànàkì gbogbo wọn ṣe ń nà mí tán ṣe gbogbo ẹ̀ mi ìgbowó mo ṣáà dúró mi tán ti ń nà mí yẹn mi ṣe nǹkan kan mo tún sá sínú pálọ̀ kan tí wọ́n ti parí wọ́n tún wá bá mi ń bẹ̀ náà the same thing nínà yẹn náà mo ṣáà tún ríbi kúrò ń bẹ̀ náà mo lọ bọ́ sí mo jókòó sí ta ti máa ń dáná wọ́n tún wá bá mi bẹ̀bí tí mo jókòó sí ẹ lọ́ọ́ ti yọ ọ̀bẹ páwọn máa gún mi. o ibi tẹ́tí máa ń dáná ní ìta àbí. bẹ́ẹ̀ni mo jókòó síbẹ̀ wọ́n tún wá bá mi. ìgbà tó nù ẹ̀yìn ibo làwọn ọmọ ẹ wà nígbà yẹn. wọ́n ti rán ìyá àbúrò iṣẹ́ èyí ẹ̀gbọ́n ẹ̀wọ̀n yẹn ń ṣeré ní tiẹ̀ àbúrò sì ń bẹ wọ́n ti rán. ọmọ kékeré làwọn méjèèjì. 7, 8. níbo ló wá ti gún máa yẹn kí lórúkọ máa yẹn náà. Sulaiman Òkèlẹ́yẹ. Sulaiman Òkèlẹ́yẹ. ibo ló ti gún lọ́bẹ. ibi tí èmi àti wọn ibi tí wọ́n ti yọ ọ̀bẹ ní ẹ̀gbẹ́ pé àwọn máa fi gún mi ibi tí èmi àti wọn ti jọ ń drag ẹ pé kí n gba ọ̀bẹ yẹn lọ́wọ́ mi lọ́bẹ ti ṣe mistake bá wọn níbi àyà ń bí báyìí. bọ̀ sí wọ́n ló gún wọn níbi àyà. mistake ni ọ̀bẹ ọwọ́ wọn lọ́bẹ wà ibi tí èmi àti wọn ti jọ ń drag ẹ pé kémi gba ọ̀bẹ yẹn lọ́wọ́ wọn ibẹ̀ ló ti bá wọn láyé ibẹ̀ ni mistake ti bá wọn láyé àdẹ̀yìn ọ̀bẹ ti bá wọn láyé à ń bí báyìí by mistake. mélòó lọ́bẹ ṣe mistake bá wọn láyà. ẹ̀ẹ̀kan ni o ibi
àyà mi báyìí ẹ̀ẹ̀kan náà ni ọ̀bẹ ṣe mistake bá wọn láyà. ìgbà tó dé ọ̀bẹ dẹ̀ bá wọn láyà wọ́n dẹ̀ ṣe wọ́n sì lajú. níbo ló wá kú sí. ìgbà tá a gbé wọn lọ sí hospital ẹ̀ sọ pé ká máa gbé wọn lọ sí hospital kan general hospital ẹ̀ ṣàtọ̀ pé ká máa gbé wọn lọ sí hospital Ìlàró pé ká máa gbé wọn lọ sí Ìlàró ọlọ́kà tó dẹ̀ gbé mi lọ sí hospital àkọ́kọ́ ó ní òun ná Ìlàró adá wọn padà wá sílé nígbà tá a fi máa rí mọ́tò wọn ti dákẹ́. náà gbogbo ọ̀rọ̀ tó rò sílẹ̀ yìí a mọ̀ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwíjàre lèèyàn mọ òǹkàlùkù mọ òwí ní kúkúrú èdè ṣá ìjà tẹ́ mọ́ ń jà ní gbogbo ìgbà ló fa sábàbí tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní du ọ̀bẹ mọ́ra yín lọ́wọ́ kó tó sọ pé o ní ọ̀bẹ ṣe mistake ogun ní ara tọ èyí tó sọ yé mi ò ní gbàgbọ́ ẹ̀ because ẹni tó mú ọ̀bẹ dání tó ní o bá ń drag ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ pé ẹ fẹ́ gba ọ̀bẹ lọ́wọ́ ẹ fẹ́ ṣe kinní kankan tọ Allahu alam èyí tó pamọ́ ojú Ọlọ́run ni ó tó now alàgbà yìí ṣé ilé ló kú sí àbí àwọn ọmọ yẹn ń kọ́ bo náà wà báyìí. wọ́n wà lọ́dọ̀ girama. ọ̀dọ̀ girama. ọ̀dọ̀ ìyá bàbá wọn ní wà báyìí. now gbogbo bó ṣe ìrìn àjò tó rìn ṣé ìrìn àjò tó dáa ló rìn ìwọ fúnra ẹ lọ́kàn ara ẹ ṣé ìrìn àjò tó dáa ṣé òun ló rìn because ẹnu ara ẹ ló fi sọ pé SS1 ló wà tó fi lóyún fún ọkọ tó kọ́kọ́ fẹ́ ó bí ọmọ ìkíní ó bímọ kejì fún ẹni yẹn ó fi ọkọ ẹ sílẹ̀ ó gba Èkó lọ ó nítorí pé fóònù ṣe kíní kankan ó dẹ́kọ̀ iṣẹ́ tó ìgbà wo ló kọ́ iṣẹ́ nylon ṣe bó sọ pé school ló wà pé ẹ̀sán ló wà tó fi lọ sẹ́kọ̀ọ́ ok bó ṣe ń lọ sí school ló ṣe lọ ń kọ́ṣẹ́ nylon. bí mo ṣe ti school dé mo ń darí sí. ta ló mú ẹ lọ sí Èkó ní Mùṣín. èmi àti ẹ̀gbọ́n mi kí ẹ̀gbọ́n mi kan ni mo ṣe lọ sí kí ẹ̀gbọ́n mi kan ni mo ṣe lọ sí. ẹ̀gbọ́n ẹ̀ kan ló tẹ̀sẹ̀ mú ìyá àwọn báyìí ni. ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ ìyẹn ló mú ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹjọ́ lọ sẹ́kọ̀ọ́ àbí kó tó di pé. mo lọ bá yẹn ní Èkó. náà kí ló wà lọ́kàn ẹ̀ báyìí èèyàn rèé tó ti dolóògbé yìí látàrí pé ẹjọ́ ń ṣe fàákájà kínní kankan ìwọ náà máa ń mú nǹkan kí ni ìwọ máa ń mú. lẹ́yìn best film àti Captain Jack nǹkan mi mọ̀ sí lẹ́yìn tó bá lo iṣẹ́ fún yàn àbí nǹkan kan bóyá wọ́n bẹ̀yàn ọ̀gọ́rí àbí nǹkan kan ṣá máa kàn fi ọwọ́ sí ibi ọtí ẹnìkan tí mo mọ̀ tí torí mi lẹ́mìí ọtí bí mo ṣe wà. bó mú kinní kan Jack ó mú kinní kan best kinní kan ó ṣáà mú gbogbo ẹ̀. ìjà tẹ́ máa ń jà lọ́pọ̀lọpọ̀ ọgbà kí làwọn nǹkan tó máa ń ṣòfàjà. tó bá ti mọtí náà ní iṣu. tó bá mọtí kí ló máa ń kàn á ṣáà máa complain kankan ẹni bá mọtí náà gbà tó ya wèrè ó ṣáà máa nìkan tó ń complain pé kó tó di pé ìjà ṣẹlẹ̀ kí ló máa ń fàjà kí nìkan tó kí nìwọ náà máa ń ṣe tó jẹ́ pé tó bá mọtí yó á bẹ̀rẹ̀ sí níbẹ̀ ìjà. ló lè jẹ́ nǹkan kékeré náà tí ó tó bíi kí ni. ní ọjà tí mò ń tà ọjọ́ yẹn wọ́n ṣe. ṣé o ti ń ta àyà ń gbòògùn ni. bẹ́ẹ̀ pọ̀pọ̀ wọ́n ṣe pọ̀pọ̀. wọ́n ṣe pọ̀pọ̀ ta. wo jáfe gbogbo ọ̀rọ̀ sílẹ̀ ẹni bá létí gbogbo ohun tí ẹ̀mí sọ fún ìjọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣe àríkọ́gbọ́n àwọn tí wọ́n wò wá gbọ́ káàkiri wọ́n á fi eléyìí ṣe àríkọ́gbọ́n béèyàn ò bá tí ì tó nǹkan ṣe kì í ṣe ìtàn bá dẹ̀ rán èèyàn táwọn bíyàn bá rán èèyàn kó lọ ṣe náà ló máa ń gbájúmọ́ ọ̀pọ̀lọpọ̀ èyí tó máa ń fa wàhálà ìdààmú sí orí àwọn ọmọ kéékèèké bíi tiẹ̀ lọ́rùn ni pé àìgbájúmọ́ ní tó yẹ kí wọ́n gbájúmọ́ àìṣe ní tó yẹ kí wọ́n ṣe lásìkò ẹ lọ sílé ìwé nǹkan míì lẹ́ẹ̀mọ́ ṣe ẹ lọ kọ́ṣẹ́ nǹkan míì lẹ́ẹ̀mọ́ ṣe tó bá yá tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán ọ̀rọ̀ òun ò wá ní agbára yóò wá nífẹ̀ẹ́ ká tọ̀ k'Elédùmarè ó dákun kó dábọ̀ kí ó ṣàánú wa kó má dààmú wa kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba ń sìn àtọ̀dọ̀ ọmọ Nàìjíríà lápapọ̀. kọ́ńjọ kan ṣíjú àná omi kọ́ńjọ kan ṣíjú àná omi mọ́mọ́ kan ṣíjú àánú wẹ̀ mo ń gbọ́ oníkọ́jọ kan ṣíjú àánú wẹ̀. bẹ́ẹ̀ ni kan ṣíjú àná omi. ṣé àwọn fámìlì ti mọ̀ ọ́n sí pé nǹkan tó ṣẹlẹ̀. pé grandma mi lọ́jọ́ tí iṣu yẹn ṣẹlẹ̀. kí ló sọ. mo
ti pe grandma mi lọ́jọ́ tí iṣu yẹn ṣẹlẹ̀ bọ̀ mo ò tí ì fún gbà. oníkíjọba àjọkọ̀ fojú àánú wò ẹ́ kí ló kọ ẹlẹ́ẹ̀kan sí? Dòsùnmọ́ Esther. Dòsùnmọ́ Esther. Dòsùnmú Esther. ọmọ ìlú wo? Èrúwà. ọmọ apá agbolé Èrúwà? Ìyànà lè balẹ̀. ọmọ Ìyànà lè balẹ̀ ní ẹni Èrúwà.